Iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè Nàìjíríà ti pàṣẹ wípé kí wọ́n lọ fi gbòòrò òfin gbé Trinity guy, apanilẹ́rìn lórí ayélujára tó máa ń ṣe prank, ìyẹn irọ́ tí wọ́n fi ń tan ènìyàn jẹ. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè Nàìjíríà Olúmúyìwá Adéjọbí ti pàṣẹ wípé kí àwọn ọlọ́pàá kí wọ́n tara ṣàṣà kí wọ́n lọ fi òfin gbé gbajúgbajà apanilẹ́rìn tó máa ń tan àwọn ènìyàn jẹ nínú àwọn fídíò tó máa ń ṣe Abdullahi Moruf tí ọ̀pọ̀ mọ̀ sí Trinity guy. Lóòótọ́ kò farasin wípé gbogbo àwọn olólùfẹ́ Trinity guy ni wọ́n ti mọ̀ wípé aláwàdà onítànjẹ ni lórí ayélujára tó sì máa ń ṣe àwọn fídíò tó máa ń kó àwọn ènìyàn láríyà sókè tó sì máa ń dẹ́rù bà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ṣùgbọ́n báyìí iléeṣẹ́ ọlọ́pàá àti àwọn agbófinró wọ́n ti fojú láabi wo àwọn fídíò tí ọkùnrin yìí ṣe. Wọ́n ní ó lè kó hypertension bá ènìyàn tó sì lè gba ẹ̀mí lẹ́nu ẹlòmíràn. Trinity guy òun ló fẹ́ràn láti máa ṣe oríṣiríṣi fídíò tó máa ń pa àwọn ènìyàn lẹ́rìn-ín lọ́nà tó mú ìtẹ̀jẹ lọ́wọ́. Láìpẹ́ yìí ni àwọn akọ̀ròyìn ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan fún arákùnrin Trinity guy tó sì sọ wípé àwọn tó bá fẹ́ ṣe bí òun kí wọ́n má dán irú ẹ̀ láṣàwò nítorí wípé òun yàtọ̀ sí wọn. Nígbà mìíràn ìròyìn nípa ọkùnrin yìí òun ni ó máa ń bọ́ omi lójú nígbà mìíràn ẹ̀wẹ̀ ìròyìn nípa ìtànjẹ prank tí Trinity guy ń ṣe yìí òun ló máa ń mú ìdààmú díẹ̀ lọ́wọ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́mọbìnrin tó máa ń tàn jẹ nínú fídíò rẹ̀. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè Nàìjíríà ó ti sọ gbùdùgbẹ̀ ọ̀rọ̀ lórí iṣẹ́ tí ọkùnrin yìí yàn láàyò kó máa pa àwọn ènìyàn lẹ́rìn-ín lọ́nà prank, ìyẹn ọ̀nà ìtànjẹ. Lójú òpó ayélujára CSP Adéjọbí ló ti fọ̀rọ̀ yìí síta tó sì sọ wípé kí àwọn ọlọ́pàá kí wọ́n lọ gbé arákùnrin yìí wá Trinity guy wípé ó ní ẹjọ́ jẹ́ kí gbogbo àwọn ènìyàn tó fi iná àwọn ìtànjẹ yìí rẹ́ra. Ó yẹ kí irúfẹ́ àwọn tí wọ́n bá tàn jẹ lọ́nà tó mú ìdẹ́rùbà lọ́wọ́ bí wọ́n bá kàn sí iléeṣẹ́ ọlọ́pàá àwọn ò fi gbòòrò òfin gbé wọn. Kò pẹ́ tó sọ̀rọ̀ yìí ni àwọn obìnrin ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀sùn kan Trinity guy àti oríṣiríṣi àwọn ẹ̀sùn míì wípé ó tan àwọn jẹ tó sì tún lè gba ẹ̀mí àwọn. Bẹ́ẹ̀ bá gbàgbé agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ó ti sọ wípé ọ̀nà ìtànjẹ tí wọ́n ń pè ní prank yìí ó lè kó hypertension bá àwọn ènìyàn tó sì rọ àwọn tí wọ́n ń ṣe prank wípé kí wọ́n fẹ̀sọ̀ ṣe àti wípé kí wọ́n fi ọpọlọ pípé àti ọgbọ́n orí ṣe. Ọjọ́ Ajé 20 oṣù kẹfà ni agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè Nàìjíríà fi òfin síta wípé àwọn ò fi páńpẹ́ òfin gbé Trinity guy. Ṣùgbọ́n báyìí wọ́n ti ń wá arákùnrin ọ̀hún lórí ẹ̀sùn ìtànjẹ tí wọ́n ń pè ní prank lórí ayélujára.